Àbá wa ẹ̀kọ́ tẹ̀sí. Rọ́kọ̀ ńlá. Bọ́sọ̀ yìí. Lójijì. Òtún máa ń já sí pé mo ti mà bí fún ọ̀ká tó ń wọ tẹ̀sí ìgbé ọkùnrin dáta lọ. Àmọ́ á ní ọdẹ o. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Àti wá wọ tẹ̀sí mo ti wà ní bíi. Iṣẹ́ ti ń lọ sí fúlò. Tó àwọn àṣà àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ tẹ̀sí. Bẹ́ẹ̀ni. A ti ṣe tẹ̀sí ní wákàtí kan. Àlífà ìṣá ni máa ń kọ̀ bí ẹbí kẹ́gbẹ́ yìí tí ò yé mi. Má dàgbé mi. Àlífà inú ìwádìí àbúrẹ́ ní ọ̀sẹ̀ kìí ṣe ọ̀sẹ̀ kìí ṣe. Ó pa ajé pọ̀ jù lórí bí àyíká gbọ́ àti ọ̀sẹ̀ kọ́ ní ìsìn. Ìyá máa ń dábàá àwọn káàdì àbàwọn káàdì ọ̀rọ̀. A sì ti ilẹ̀ ìwé ní. Kí n bá dá sí ọdún wọlé lọ́wọ́ ní ìjọba. Wá ìwà ló ń bá wà ní ọba wọlé pẹ̀lú láti ṣàyè. Àtàwọn ìjọba àwọn pọ̀. Lẹ́yìn ìlú bẹ́ẹ̀, mo ti máa tó ìlàlẹ̀ ìyá tó ń wọ̀. Gbogbo àwọn ọmọdé wọn ti ènìyàn mi ti wá bàbá. Sí ìlà ìrẹ̀ yẹn, wọ́n yàtọ̀ fún táǹsì sẹ́yìn. Àwọn là ń create peace and forgiveness. Àṣàlá àmójútó ọlọ́run wa gbé tẹ́sí dé. Ní ẹni ọ̀gá òun sọ pé ìdààmú ti dé. Wọ́n sọ ká ilé tẹ̀sí. Mo wá sọ ilé òkè. Ayélujára ìgbé tí wọ́n sọ̀rọ̀ káyé òfin àti wọ́n ṣe dẹ́rù ọ̀nà. Wọ́n sọ̀rọ̀. Ọ̀rọ̀ ọ̀gá Ayélujára ìgbé lè tó wá fún káìtà ìjọba sọ̀rọ̀ kí wọ́n fi máa bó ṣe lọ́sẹ̀ dé. Síbẹ̀síbẹ̀ ajá. Ọ̀rọ̀ àgbẹ̀dẹ náà mú ọtí tó fi dúpọ̀ ara. Wọ́n á lè yàgò lọ tó wọ́n tó tètè kú náà. Wọ́n gba aṣọ inú mi, wọ́n rọ́ọ̀dù mí. Wọ́n á pàmò àbá. Ọjọ́ ìlú. Èmi síwájú ọ̀rọ̀ láti ṣe rí asọ̀rọ̀ lórí fóònù lẹ́ẹ̀kan. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yìí ti dúró láti lè ní àkọ́kọ́ lọ́kọ́ mú. Àbí ìjẹ́sì ọkọ̀ fọlọ́fọ̀ yìí ni bẹ́ẹ̀ tí ó ti àbí ìjẹ́sì ẹ̀ tó tèmi kò sí tó pè mí. Ó pè mí lójú mi jì. Ó pè mí lóde. Ó pè mí lẹ́kọ̀ọ́. Ó pè mí kéde ìwé tó kọ́ lọ́rọ̀ àgbọ̀ mi lọ́wọ́ àbí bàjẹ́ ṣe tèmi. Wọ́n kà ń dá pẹ̀lú ọ̀rọ̀ ìgbọ̀ngbọ̀n mi fún àti ìlú ọ̀ṣọ́ bá ilé. Àmọ́ tó tó ní ẹ má bí mú pa. Kí ló fẹ́ gbà lẹ́yìn mọ́tò? Tèmi mọ́lọ́pọ̀ bẹ́ẹ̀ lẹ́tí ẹ̀sẹ̀ tí ìkọ́sẹ̀ tí ó lòdì tèmi ló wá wá. Ìkọ́sẹ̀ tí wá ní tèmi lọ ní tàbá àti bàbá mi sí ìyá. Ìjọba ọ̀tá ààrẹ àná. Ìkọ́sẹ̀ tí ó lòdì tèmi lọ ní bàbá wa ní bàbá wa yìí wà nílùú. Ìjọba ní wà àìpàdé ní òní àbúkà. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́kẹ̀ẹ́ta pàdé ní. Wọ́n bá fún ẹni ìlú ọ̀pá pé pọ̀. Àkàrà ìwọ̀n mú Fúráìdì rẹ̀ ní ìwọ̀n Fúráìdì. Ẹni tí yóò méjì òkùnkùn sọ́yọ̀ rẹ̀. Ọ̀rọ̀ tí máa ń dé sọ́jú ọ̀hún tó tí ì sọ máa dé sọ́jú ọ̀hún. Àtúnṣe létí o. Àtúnṣe létí. Àmọ́ tí a bá pẹ́ sí mọ́ igi. Ọlọ́run ṣe kẹ́ ẹ̀ lọ́kùnrin láwọn.
Ọlọ́run tó ní ká pè ní tútù báyìí. Àlàlẹ́dí ni àmàlù lọ́sùn àbíká. Ọlọ́run ní kí ni ẹni tó sọ ó ṣe ní ilé kò sẹ́ni tó lè ṣe ní ilé. Bíjà ẹ̀sìn ọ̀rá ìbàkà ọ̀fà ìbàkà kan bọ̀ àbọ̀fà ìbàkà kan bọ̀ ọlọ́run. Súnmọ́ ẹ̀tún mi kọ̀rí bí. Ọlọ́run súnmọ́ ẹ̀tún múná. Kọ̀rí bí. Ó wá túbá ní kọ̀rí bí. Àìjẹ́ ó ṣe ṣe ń tẹ̀kọ̀ ló fi àforí tó tètè wá. Tútúbá ó fi lé bàbá pẹ̀lú dínà. أولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما. وللتي تابت على للذين يعملون السيئات حتى إذا أحدهم الموت قال إني تبت الآن على الذين يموتون وهم كفار. وجاوزنا قال إني آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل